bàbá wa tó lọ yìí gbogbo wa kò wù wá kí wọ́n lọ àmọ́ àkàngbá kádàrá Ọlọ́run ọba pé bọ́lọ́run ọba ti fẹ́ nù ni ètò Ọlọ́run ọba nù ni kò sẹ́ni ó wù kí bàbá lọ àmọ́ ń gbà tọ́lọ́run ọba wa wò àwòrán dáadáa wá pé ànábì fúnra rẹ̀ gan tọ́lọ́run ọba alayhi wa sallam tòun ti bẹ́ẹ̀ náà Ọlọ́run ọba padà mú ànábì lọ́nà ni àfáàgbà lọ wọ́n lo ayé wọ́n padà lọ́nà ni bàbá alájà àgbà wọ́n lọ àwọn mí ń jẹ̀ràn pé àwọn ò tiẹ̀ rí wọn gbogbo àwọn khulafa bàbá tí wọ́n ti lọ náà kálukú wọn à ń jẹ̀ràn wọn fábramán. ma akrabal mawta jadda ataka yashtaddu shadda Allah ya man yurahu alayhi bil mawti turan wa bughda. ọ̀kan náà àwọn àfa akọrin à ń pè ní Abu Nawas ó sọ̀rọ̀ kan tọ́rọ̀ náà lágbára púpọ̀ ẹjá bẹ̀rẹ̀ láti di ọ̀rọ̀ kú. ma aqrabal mawta hadda. Abu Nawas nígbà tí ó sọ̀rọ̀ ó ní kullu na'in sayun'a gbogbo túfọ̀túfọ̀ ayé sayun'a ìjọ kan ń bọ̀ tó padà túfọ̀ tiẹ̀ náà. ma aqrabal mawta jadda. kí ló dákẹ́ sí ó tán bẹ́ẹ̀. ataka yashtaddu shadda. Naam. ya man yurahu alayhi bil mawti turan wa bughda. túfọ̀ ayé ó ní mẹ́tọ́dù tí kálukú wá fi ń túfọ̀ ayé tí fi ń túfọ̀ nísìn kódà lómìn tán bá ń kírun sókù la kò sí tó bá kò ní jọ ìwọ̀n eré tí ó sá ni pé wọ́n rí pé mi ni mo rí iná kọ́fà ìwọ tó wá ń sáré bẹ́ẹ̀ pé ó máa lágùn ibi tí ó jẹ́ kó tọrùn bọ̀ pé mo fẹ́ kọ́fà rẹ̀ ni mo fẹ́ ya píkṣọ̀ ni àfa ní ìjọ kan ń bọ̀ máa yá wọ́n ń padà ń bọ̀ àyà tiẹ̀ náà ìjọ kan. ma aqrabal mawta jadda. ataka yashtaddu shadda. Allahu Akbar. ya man yurahu alayhi bil mawti turan wa bughda. ajẹ́ gbogbo wa tá a wà láyé awùwà dáadáa ni àbá wùwà dáadáa ìjọ kan ń bọ̀ tá a padà fàyè lẹ̀ tàwa tún á wò ó ìjọ báyìí ń jẹ́ ẹni tó wọ 80 70 80 àwọn àbá wọn ń tẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ lọ sọ́jà àwọn ní alájí gidi tó fẹ́ lọ rà mo fẹ́ ra àtàrẹ àti kìnnì kan ní kílẹ̀ àbísí ọmọ kan rí mi fi mo fẹ́ jó yàgbẹ́. ma aqrabal mawta jadda. ataka yashtaddu shadda. ya man yurahu alayhi bil mawti turan wa yughda. ayé tó jẹ́ pé bí kú bá dé bá kálukú ẹni tí ń ṣiṣẹ́ dáadáa wọ́n ní kó máa ṣe lọ ìjọ kan ń bọ̀ tí ò ní lè ṣe dáadáa mọ́ ẹni tí wọ́n ń ṣàbúrú kóun náà máa ṣe lọ kó máa jó gbogbo tí ń jó tí ò da tí ń jó papọ̀ mọ́ra wọn tí ń dá gbogbo ọmọ ọlọ́mọ lákẹ́ ẹ̀mí bá tí wọ́n jẹ́ ìjọ kan ń bọ̀ kó máa ṣe lọ ìjọ kan ń bọ̀ tí ò ní lè jó nǹkan mọ́. atastati'u lima qad madha min al-'aysh radda. al-ghayyu awdahu min an yarahu dhul 'aqli rushda. ẹ wá wò ó níjẹ̀ẹ́ta fún ara mi wọ́n á jòkúlẹ̀ mo á wò pé bàbá wa Khalifa nígbà tán wà láyé fúnra ara wọn tán bá ń jáde lọ kálukú wà rọ́ tẹ̀lé wọn à ń tẹ̀lé àlífà lóde ìgbà tí wọ́n gbé wọn dáyé wọn nìtàn kálukú padà àwọn nìkan wọn wà ń bẹ̀ ẹ̀rù wa bà mí pé kódà bí èyí padà sẹ́yìn. تموت
فردا وتأتي الله يوم القيامة فردا توبى لعبد تقيا لم يعل في الخير جهدا تموت فردا تموت فردا وتأتي الله يوم القيامة فردا توبى لعبد تقيا لم يعل في الخير جهدا. gbogbo àwa tá ń lọ ayé tá ń lò dáadáa a lò ó wù wá lò dáadáa bá lò dáadáa lò ó bó ṣe wù wá a ṣe tọ́lọ́wọ́n ọba lóhun ò fẹ́ ọlọ́wọ́n ọba ní kálukú dákú ni o. تموت فردا وتأتي يوم القيامة فردا تموت فردا وتأتي يوم القيامة فردا. a gbọ́dọ̀ àwọn tí wọn ò léèyàn àwọn tí wọn ò lọ́mọ kéwú ẹ wo bàbá wa Khalifa wọn lọ́mọ kéwú wọn lọ́mọ ọmọ kéwú bẹ́ẹ̀ ṣe wá lọ tòun ti bẹ́ẹ̀ gbogbo wa wá tẹ̀lé wọn débi sàárè wọn àwa padà àwa pa àwọn nìkan lẹ̀ bẹ́ẹ̀. tamutu faridan wa ta'ati yawmal qiyamati faridan tamutu faridan wa ta'ati yawmal qiyamati faridan. kó n dábàá nǹkan ni ó ṣe déédéé ayal Qur'an tó ní wa kulluhum atihi yawmal qiyamati faridan. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Wa kulluhum atihi yawmal qiyamati faridan. Wa kulluhum atihi yawmal qiyamati faridan. Allahu akbar. Wa kulluhum atihi yawmal qiyamati farida. Ọlọ́run ní Ọlọ́run bá bọ̀ Ọlọ́run ní gbogbo àwọn èèyàn gbogbo yín ni mo fún nọ́mbà ẹ lè dàrú mọ́ mi lójú lójú àlùkìyámà. Ọwọ́ ni wa kulluhum bí gbogbo yín ti wá pọ̀ tóun nẹ̀ àti ẹ padà wá bí mi Ọlọ́run ọba. Yawmal qiyamati farida. Allahu akbar. Wa kulluhum atihi yawmal qiyamati farda. ẹni tó bá ń tàn láyé tí ń sọ̀rọ̀ tí wọ́n hó tóun gan mọ̀ pé ìsọkúsọ lòun sọ àmọ́ bàtà ti hó yìí kò yẹ kí n chẹ́ǹjẹ̀. àwọn tí wọ́n hó ni wọn ò ní hó nù sàárè nígbà tí wọ́n bá ń fìyà jẹ ọ́ àwọn ò ní hó. àwọn tí ń gbà nǹkan mi lọ láyé àmọ́ wọ́n ń bẹ nínú sàárè tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ ó máa dáná ni. ó mà dáná ni ọbọba kú wọn ò ti bọba kú máa nísìnyí wọn ti cancel tradition wọn ni custom wọn ni pé àbọba kú bò ó nígbà tí ẹ ti ṣe dájẹ kú gbàgbọ́ òdo máa bá dẹ ẹ má wulẹ̀ jáyàn àbọba kú máa wọn ò kú dó. tamutu faridan wa ta'ti yawmal qiyamati farida. Abu Nawasi wa ní kullu bakin sayubuka gbogbo sọkúnsọkún ayé bakin an-nakiratu tufidul umum kullu bakin sayubuka gbogbo sọkúnsọkún ayé bakin ìtumọ̀ ẹ̀ ni pé eríṣiríṣi ẹkún lẹ kálukú máa ń sun tó kú bá kú èrè ilẹ̀ ẹkún wà ẹkún tó jẹ́ pé ó kà máa ma sun lásìkò lásán ni ó ń bẹ wọ́n ní tàbá ìzáàkù sífà alhijabu anil uyun tabayyanu man baka mimman tabaka bàbá ká gàgá kò lójú kálukú á rí pẹ́lómi ó kàn ṣe bí ẹni ń sunkún ni ẹkún wọn ni ò dénú. Abu Nawasi wa ní kullu bakin gbogbo ẹni sunkún ó sún dáadáa ni àbò sún tán ó wá yín mú pé ó dá bó ṣe kú ni ó dá bó ṣe kú ni ẹkún kan nù ẹkún kan ni pé ẹkún tó dénú ẹkún kan nù ni
àwọn àníkúlò bá kí n gbogbo sokosokun ayé tí ń sunkún fòkú sáyò bùká ìjọ kan ń bọ̀ padà sunkún tiẹ̀ náà ó sún dáadáa wọ́n sùn tiẹ̀ náà dáadáa ó sún dáadáa wọ́n sùn tiẹ̀ náà láìdáa. tamutu farida wa ta'ati yawmal qiyamati farida tamutu farida wa ta'ati yawmal qiyamati farida. Bàbá wa lọ àfẹ́kún lọ àmọ́ Al-Qur'ani ní wa ma ja'alna li basharin. A'udhu billahi minash shaytanir rajim. Wa ma ja'alna li basharin min qablikal khulda afa in mitta fahumul khalidun. Ẹ wọ́n lọ́wọ́ bá ẹ̀tọ́lọ́wọ́ bá ń bá wíbi ayé ayé Ànábì Muhammad ní bá. Wa ma ja'alna li basharin min qablikal khulda. Ó ní ọ̀rẹ́ mi Muhammad, ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi, wà má òjíṣẹ́ mi, wà má ja'alna li basharin min qablikal khulda. Akẹ́ alfa wa yìí kò. Wa ma ja'alna li basharin min qablikal khulda afa in mitta fahumul khalidun. Allah akbar saliku da Isa. Afa in mitta fahumul khalidun. Towi sa. Wa ma ja'alna li basharin min qablikal khulda. Ayé àwọn wá dàgbà pé Ànábì Ọlọ́run bá pè Ànábì jókòó pé ọ̀rẹ́ mi ìbá fò tọ̀dọ̀ tiẹ̀. Wa ma ja'alna li basharin min qablikal khulda. Ọ̀rẹ́ mi ìbá fò tọ̀dọ̀ tiẹ̀ ìbá fi wọ́ lẹ̀ kí n má pàwọ́ kí n má mú wọ lọ àmọ́ ìṣe bẹ́ẹ̀ síwájú. Afa in mitta fahumul khaliduna. Afa in mitta fahumul khalidun. Ọlọ́wọ́lọ́ ọ̀tọ́rọ̀ sọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ó lóun ò rọ́gbọ́n dá sí àfikún wọn mú wọn náà lọ. Ó wá ní ẹlòmíì wa lè máa rò pé iná nà ẹ̀ntọ́lọ́run ránṣẹ́ lọ́wọ́ padà tó mú lọ wọn ni tí ó máa rẹ̀ nìyẹn tó lọ́wọ́ fẹ́ràn lọ ó sì pa ó sì mú lọ. Ọlọ́wọ́ bá ní afa in mitta. Afa in mitta fahumul khaliduna. Afa in mitta fahumul khalidun. Sẹ́mi Ọlọ́run wà fi wọ́n lẹ̀ yíò ní kí o lọ kí o kú káwọn ọmọ lọ mo ṣe pa àwọ náà ní ẹ pa àwọn tí wọ́n tún wá lẹ́yìn rẹ̀ náà. Allah. Kò wá sí ẹni tí ó lọ tí ò ní dúnyàn. Àdúrà tá a máa wá ṣe ni pé ibi ó fi ilẹ̀ kó má bàjẹ́. Ibi wọ́n fi ilẹ̀ ni kó má bàjẹ́. Ibi tí wọ́n ti fi ilẹ̀ ilé ọba alájẹ́ àgbà. Rahimahullahu ta'ala. Ọlọ́run ní balẹ̀ yìí jẹ́ o. Amina. Aya kan wà nínú Al-Qur'an mi máa ń fi ṣe déédéé eléyìí ni. Ọlọ́run bá ní inna akhlasnahum. واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار. Ọlọ́run bá ní ẹ má gbàgbé ẹ rántí Ànábì wa Ibrahim. وإسحاق Àtànábì wa Ishaq. ويعقوب Àtànábì wa Yaqub. أولي الأيدي والأبصار أولي الأيدي والأبصار. Ó ní ulul aidi ni wọ́n ìtumọ̀ yẹn ni pé àwọn náà ọba adá wọn lọ́lá àwọn mẹ́lẹ̀ tún sí pé àwọn alágbára ni wọ́n. Ulul aidi tá a bá lò fún ilé alájà àgbà ni pé àwọn náà ọba àṣẹ wọn ló ní mímọ́
àti wọn lẹ́lẹ́kọ̀ọ́ tí wọ́n ń jẹ́ ń bọ̀ wá ulul aidi àti wọn ló ní mímọ̀ tí wọ́n máa tún ayé yẹn ṣe pẹ̀lú mímọ̀. àkọ́kọ́ nù wọ́n ní wal absar àbẹ̀sọ́rù àtúnwájẹ́ pé wọ́n ní insight ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n ní acute observation wọ́n ó wòye sí nǹkan pé tí nǹkan yìí bó ló ṣe rí tí ò ní dá wàhálà lẹ̀ ń bọ̀ mo fẹ́ ṣàyè àlàyé bẹ̀ wọ́n ni. sẹ́rí tẹ́ bá ń wọ bá alájà gbà rahimahullahu ta'ala. ipa àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ yìí máa ń sọ fáwọn èèyàn wa ipa àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn tán ju alájà àgbà lọ wọ́n bú alájà àgbà ẹ máa gbọ́ o wọ́n bú wọn àwọn tí ò tó wọn wọ́n rí wọn fín bẹ́ẹ̀ sì wínú ni àwọn tó ju alájà àgbà lọ wọ́n bú alájà àgbà àwọn tí ò wá tó wọn ṣe kí ni wọ́n rí wọn fín ẹ máa gbọ́ o fẹ́kẹ́ ló ti àríyànjú ẹ dákun kí ayà ò dákun. inna akhlasnahum bi khalisatin dhikra dar wa dhkur ibadana Ibrahim wa Ishaq wa Yaqub na'am ulil aidi wal absar là ń tún lọ́wọ́ o sẹ́rí ìbọ́lájà àgbà wọn ni ìrí wọn fi wọn ni. واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار أولي الأيدي والأبصار tí wọ́n bá wá bú bàbá alájà àgbà àbí wọ́n rí wọn fín bàbá nì yóò wá ní ẹ má bú ẹnì kankan o ọmọ kéwù mi gbọ́dọ̀ bú ẹnì kankan o mo wá padà wò láyé tá a wà yí pé bàbá yìí ti wo nǹkan tó pọ̀ pé tí mo bá ní kí n bú yàn fúnra mi àbí tí mo ní kí àwọn ọmọ kéwù mi ó bú yàn mo ti fi pírẹsidẹ́ǹtì kalẹ̀ nu pé ẹ̀yin náà lè mọ gbàgbàlagbà tó bá dé ayé tá a wà yìí nísìnyí àwa náà bá wà nínú àwọn tí ó máa bú àwọn àgbàlagbà bí ẹni tó jẹ́ bí ọmọ 30 years kó máa bú ọmọ 80 years ẹ wò gẹ́gẹ́ wọn ni ẹni tó máa jẹ́ ọmọ tó jẹ́ 25 years kó máa bú ọmọ 70 years ẹgẹ́ ti bá ẹni sìn tó bá jẹ́ pé àlàájá àgbà yọ̀ǹda ń jọ́nà lọ́hùn pé ẹ̀yin náà máa bú yẹn ni àwa náà bá wà nù tọ́kì tí mo bá gbàlagbà lé ni. àmọ́ àwọn ti wò ó pé mo bá lè yọ̀ǹda àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn náà ó yà tọ́ọ̀gì bá. ẹgbẹ́ ọ̀hún ni àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn náà ó sì kí ni ó yà tọ́ọ̀gì. ẹ wá wò ó ẹgbẹ́ mafhumu mukhalafa ó dà àwọn ní usul al-fiqh wọ́n ń pè kéde kan ní mafhumu mukhalafa ìtumọ̀ ẹgbẹ́ wúlò tí mo wí náà tá a bá wá rí mbò míì náà tóun náà bá yọ̀ǹda kán máa bọ́ máa kéwú ẹ rí i pé tí wọ́n ti yọ̀ǹda fún wọn náà wọ́n mọ̀ sí lọ. afáàkiri olóòtú dákẹ́. inna akhlasnahum bi khalisatin dhikra dar. ọlọ́run wa ní inna àwọn ọlọ́run ọba akhlasnahum amú àlàájá àgbà àwọn ọmọ kéwà àlàájá àgbà akhlasnahum amú wọn jáde níbi tí èrè ò sí níbi yí wọn lára. inna akhlasnahum bi khalisatin dhikra dar wa innahum indana lamina al-mustafina al-akhyar. ọlọ́ni ilé yìí akhlasnahum àsàwọn lẹ́sà bi khalisatin pẹ̀lú àwọn qualities kan. bi khalisatin dhikra dar. àwọn qualities yìí ẹ̀ lè rí ń bò mí akhlasnahum ẹ wàá rí pé wọ́n máa wá ní àmọ́ tó sọ̀rọ̀ wọn ni àmọ́ máa jí kàmọ́rù ni ìní ẹ̀ ti wà khalisọ wọn ni wọ́n rí lára kálukú ni àmọ́ ọmọ tó sọ̀rọ̀ yìí àmọ́ má sì gbá ló ti kéwú àbẹ̀ khalisatin. dhikra dar. inna
أخلصناهم بخالصة ذكرى الدار. Wọ́n wá ní ká fún ma ka lísì àwọn criminal nínú àwọn àfà pẹ̀lú àyà yìí ẹni bọ́mọ alájàgbà ń bẹ̀ ẹni tó jòkó ọmọ ilé tó jòkó tí ń bú mọ́gàjí lé wọn níbi wáàsí ẹ lè bọ́mọ alájàgbà ń bẹ̀ ẹni tí ń bú ẹni tó ti kú kún tó bí bàbá rẹ̀ ẹ lè bá ọmọ alájàgbà ń bẹ̀ torí pé Ọlọ́run ọba ti ṣàánú àwọn ọmọ alájàgbà akhlasnahum bi khalisa wọ́n ti fi kọ́ wọn pé gbogbo ń tá a bá ṣe láyé yìí á padà pàdé gbogbo ẹ̀ lálẹ́ kíámọ̀ o. Inna akhlasnahum bi khalisatin dhikra dar. Allahu Akbar. Wa innahum indana laminal mustafina al-akhyar. Ẹ jẹ́ kí n fún yín ní practical example kan ẹnìkan pè mí lánàá ó ní wọ́n ti ẹ ti yan khalifa mi wọ́n ní àwọn èèyàn khalifa lọ́dọ̀ wa ọ̀rọ̀ tọ̀dọ̀ wa dàgbà pé àwọn ọ̀rọ̀ ogún pínpín Ọlọ́run bá ti pín kalẹ̀ sínú Al-Qur'ani wọ́n kàn fi lé kálukú lọ́wọ́ nígbà tí òbí bá kú ni àwọn olè wọ́n kàn fi ọ ti dà ogún pínpín láti pín kalẹ̀ Ọlọ́run bá ti pín kalẹ̀ nínú Al-Qur'ani wọ́n kàn fi lé kálukú lọ́wọ́ báyìí ni bẹ́ẹ̀ lọ́rọ̀ tí wá ṣe rí gẹ́gẹ́ ń ṣe pé à ń yàn án gbé wọn gbàgbàgbà àwọn àdìgbò kọ́ a máa hó gbé kìnnìlá. Wa innahum indana laminal mustafina al-akhyar. Inna akhlasnahum bi khalisatin dhikra dar. Allahu Akbar. Wa innahum indana laminal mustafina al-akhyar. Wa innahum indana laminal mustafina al-akhyar. Ọlọ́run ní adálé òní bàbá wa àgbà. أخلصناهم بخالصة ذكرى الدار وإنهم عندنا لمن المصطفين الأخيار وإنهم عندنا لمن المصطفين الأخيار. Ọlọ́run ní ilé yìí àwa kọ́ la yan khalifa mú náà yan khalifa yíyàn bó àwọn òyàn ọ̀rọ̀ tí wá dà gẹ́gẹ́ bí ogún tọ́lọ́wọ́ bá ti pín sínú Al-Qur'ani ni tó bá ti dé wọn kàlùkọ́ sí mọ̀ mú kẹ́ èmi lọ yóò sì gbọ́ yóò sì mọ̀ kì í sí páyẹ̀sẹ̀ tó yàn kò fàjá. إنا أخلصناهم بخالصة ذكرى الدار. الله أكبر. وإنهم عندنا لمن المصطفين الأخيار وإنهم عندنا لمن المصطفين الأخيار. kí ló dé tọ́lọ́run bá lo al-mustafina ọdún wa ní al-akhyar al-mustafina àwọn tá a sàlẹ́sà èwo fún wa ní al-akhyar tọ́lọ́run bá fi sí ìtumọ̀ rẹ̀ ni pé al-mustafina kálukú asẹlòmí lẹ́sà kéwú àmọ́ al-akhyaru ìwà kéwú sí lára ẹ̀. Allah. al-akhyaru làwọn tí asàlẹ́sà kéwú al-mustafain asàlẹ́sà kéwú al-akhyaru àtúnwá bá wà kéwú lára rẹ̀ kò ká má pé injú eré eléri. Wa innahum indana lamina
المصطفين الأخيار وإنهم عندنا لمن المصطفين الأخيار. torí pé àkànlè tú al-mustafayna àti al-akhyaru ká tú bákan náà torí pé siyadatul mabni tadullu ala siyadatul mal. tọ́lọ́mọ bá fi sọ nǹkan kankan ìkankan wà ń bẹ̀ tó fẹ́ ká mú bẹ̀ ni al-mustafay àwọn ẹni ẹ̀sà afṣẹlómi lẹ́sà wà fún ọ ní kéwú onímọ̀ kéwú àmọ́ al-akhyaru wọ́n padà mọ́ wá lọ pé ẹ̀yà ẹ̀yin àfà gidi ẹ̀ máa bọ́ sí ìyá yìí tẹ́lẹ̀ ń bá mú wa ní ara padà ó sì ń bẹ̀ al-akhyaru ní ó wọ ibẹ̀ ó lè jẹ́ mustafay náà torí pé òun náà ti tó pé àfà ni wá but al-akhyaru ni wọ́n sì máa wá sàwọn pé àmọ́ wọ ìwà tẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ òun ò dáa. وإنهم عندنا لمن المصطفين الأخيار. المصطفين الأخيار mo sọ fún wa lẹ́ẹ̀kan pé ìmá sọ pé ìmá wí pé ẹnìkankan ó má bọ ẹnìkankan bàbá wa Alhaji Àgbà ìmá wí pé ẹnìkankan ó gbọdọ̀ bọ ẹnìkankan ni lẹ́gẹ̀sì kan ni pé tí mo bá lọ tán ẹ padà wá ya wèrè ẹ máa fún kálukú ní léèbù kódà ní òun náà wá fẹ́ wá ìsìn burú tó báyìí ẹ wá ya wèrè lẹ́yìn mi báyìí tó bá ṣe padà sẹ́yìn ni yóò lè sọ bẹ́ẹ̀. وإنهم عندنا لمن المصطفين الأخيار. ọlọ́run wá ṣe bàbá Alhaji Àgbà ilé yìí ó sá lẹ́sà gbogbo àwọn kúlàfáwù tí wọ́n ń wá ẹni ẹ̀sà ni wọ́n ọlọ́run wá sí wá èmi ò tí ì rí ma wá wá di pé kí wá rí ọmọ kí wá Alhaji Àgbà tí ó wá dó báyìí tí ó ma wá sọ̀kọ̀ ọ̀rọ̀ sílé Alhaji Àgbà yìí tí ì rí mi ò tí ì ṣèṣì gbọ́ rí bàbá ló ti ṣe sẹ́yìn bàbá ló ti ṣe sẹ́yìn because nígbà tí wọ́n ń sọ pé tẹ́ wọ́n ń rí wọn fín àbí tí wọ́n ń bú wọn tí wọ́n ò máa sọ pé ẹ máa bú wọn padà nígbà tẹ́ bá bú wọn padà tó bá ti bú àwọn aláta tó bá ti sún yín tán ẹ̀ padà máa búra yín náà lòun àbáwá ti wá ní fọ́sáìtì yẹn pé bẹ́ẹ̀ bá bú yàn tán ta mo bá ní máa bú yàn bá bú yàn tán ta ẹ̀ padà wá bú yàn lé náà àbáwá ní ẹ má bọ ẹnìkan kìí ṣe tí ojú kìí ṣe tójú àmọ́ bàbá ti ní fọ́sáìtì pé bẹ́ẹ̀ bá búyàn ẹ padà báyé jẹ́. إنا أخلصناهم بخالصة ذكرى الدار. àwáríkà ibi tó kù sí táyé sẹ́kù sí báyìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ń jò níyìn tẹ́bá pọ̀ mọ́ mẹ́ pé sáfà ní ó ní èmi sáfà só ń lọlékéwú èyí lọlékéwú o akílódé tó lọlékéwú nígbàtán tó ní bá afá ló kọjẹ́ pé àwọn afá ń ṣe tí ó dá nílá ìdá báyédé yìí ó tó kíkálukú máa mọ́mọ́ rẹ̀ kó lè kéwú pé ọmọ mi ò kéwú kò dáfà tí ẹ bá ṣe pé Alhaji Àgbà tóun ti fi wà kún tiẹ̀ na fi wá rí pé kódà bó bá bàjẹ́ ń bò mí kò bàjẹ́ ń bí Allah kódà bọ́ mọ bí ká a rí pé n tó lè léwa kó n lè kéwú ká mọ́ sí lè kéwú ó wà ń bì kan n tí ó mú wa dó ń lè kéwú kọ́ mọ́wọ́ kéwú náà ó wà ń bò mí náà tí ẹ bá ṣe pé bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ó kéwú mọ́ bá kò sẹ́ni tí ó kéwú mọ́ ọlọ́run wá ṣe ọlọ́run tó fún wa ní bàbá dáadáa ó fún wa ní khalifa dáadáa wa innahum indana lamina al-mustafayna al-akhyar وإنهم عندنا
لمن المصطفين الأخيار. atoki abawa àdúrà àgbà sí kalẹ̀ lẹ́ẹ̀kan sí. إنا أخلصناهم بخالصة ذكر الدار. bàbá wa dákun bí tẹ́ parí ẹ̀ sí ẹ dákun mo rẹ́kọ̀ọ́ kan kọ́ nígbà tá a tẹ̀lé àwọn àgbàlagbà jáde bàbá wa àgbà ayára أدام الله bàbá حياته. wa àgbà àdúrà àgbà أدام الله ọlọ́ni حياته. àtẹ̀wọ̀n lé wọn jáde ní òní àwa aráwọn ẹ̀kọ́ kan kọ́ ń bẹ̀ látara wọn ẹ wá rí bí bàbá wa àgbà ayára àti bàbá wa àgbà àdúrà àgbà bá ń sọ̀rọ̀ láàrin ara wọn wọ́n tún wá pa búbú fúnra wọn àwa ní mọ̀ pé ẹnìkan sàgbọ̀rọ̀ jura wọn lọ́nu wọn الله أكبر. ẹnìkan sàgbọ̀rọ̀ jura wọn lọ́nu wọn a sì máa àwọ̀ òsì wádìí bí bá a ṣe bá nù ni ọlọ́wọ́ ọbọ̀ ò ṣe bẹ́ẹ̀ síbòmí wàláhì láàzín ọpẹ́ nípa kí sọ́rọ̀ àwàdà الحمد لله. sọ́rọ̀ àwàdà ìtẹ́ fi mọ̀ pẹ́lú òsì bẹ́ẹ̀ síbòmí ni pé ẹlòmí ò máa sí wá sí lọ́wọ́ máa sọ pé eléyìí ọba mi lè kéwú ni àtẹlẹ́yìn náà lójú mi fi mọ́ wá. وإنهم عندنا لمن المصطفين الأخيار. Allahu akbar. وإنهم عندنا لمن المصطفين الأخيار. kódà bá a bá tún ṣèṣì tá a ṣèṣì jòkó sẹ́gbẹ̀ẹ́ àwọn bàbá wa wọ́n lọ pé wọ́n sọ bẹ́ẹ̀ àmọ́ ẹgbò mi wọ́n lọ pé tọ́fí láì bọ́ síbẹ̀ wọn ó bàjẹ́ ó jòkó yàn yìí. وإنهم عندنا لمن المصطفين الأخيار. ọlọ́run ní al-Mustafain ẹ̀yin àdàbíyà àwọn ọlọ́run ọba la sàn yín lẹ́sà pẹ̀lú mímọ́ al-akhayaru tó jẹ́ kẹtún wá páàsì kẹtún wà náà akhayaru ni pé ẹ̀fẹ̀ kọ́ sí ẹ gbọ́ mo sọ ń jò ní pé ọ̀tọ̀ ní akin ọ̀tọ̀ ní asa ọ̀tọ̀ ní kíni akin ọ̀tọ̀ lásà. ẹlòmí ọmọ sọ ọmọ tí ọmọ mi àdàbí àná wọn gbé ya wọn là lákin wọn là akin wọlé ní èyí tí wọ́n ń ṣe wọ́n sákin asani kí n máa ròyìn ẹnìkan tó jù mí lọ ní ìgbà ní àwọn bàbá rẹ̀ nílé bàbá rẹ̀ nílé kìnnìkan ẹni tó jù bàbá tèmi lọ bàbá rẹ̀ kìnnìkan asani akẹ́kọ̀ọ́ asani kí ló wí àfájẹ. wattaba'tu millata aba'i Ibrahima wa Ishaqa wa Yaqub. Allahu akbar. Ma kana lana an nushrika billahi min shay'. ذلك من فضل الله علينا ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون. ذلك كيلو بي ذلك من فضل الله علينا. gbogbo tá a wá wíwò ní tọ́lọ́wọ́ bá ṣe fún wa ọ̀la ọlọ́run kan máa ṣàánú wa ni. ذلك من فضل الله علينا. ọlọ́run tó wá ní àlẹ́yìnà ọlọ́run ṣàánú àdàbíyà pẹ̀lú gbogbo tá a wí yìí ó wá ní wàhálà. وعلى الناس. kódà ìlú ò bá ti dàrú náà tó bá yẹ kó ya wèrè ni àmọ́ wàhálà náà sí àwọn yẹn náà ń jòkó jẹ́ wọ́n ń gbé pẹ̀lú rọrùn nígbà táwọn ò ya wèrè. ذلك من فضل الله علينا
wàhálà náà sì pé a fìlú lọ́kàn balẹ̀ àwa fìlú ní ọkàn balẹ̀ bàbá ọba lọ́yìn lónìí mọ́ lọ pé wọ́n tó ń bọ̀ tán bá rẹ̀ lómìn tí ń bọ̀ ní àmọ̀gbẹ́jọ́ jà tó gbé wá irú tiwa yìí nígbà bá dé bẹ́ẹ̀ tá bá dọ̀dọ̀ bàbá ọba lọ́yìn tó mọ̀ rí pé àwọn adúpẹ́ nù àwọn ṣe ọkàn ní wọn náà balẹ̀ pé àwọn ní bàbá gbé abẹ́. شيخ والله يعصمه من الناس ذلك من فضل الله علينا وعلى الناس ẹgbẹ̀rún tí ní fọ́dún láyé àléyìnà ọlọ́run bá sí ọlá lé fún wa fáwọn àdàbíyàbí wọ́n ní wàhálà náàsì àti gbogbo olùkọ̀ọ̀kan tá à ń gbé. Allah ànáṣù bẹ́ẹ̀ wọ́n ní ẹni tó pé àwọn èèyàn wa ìlú ló pè é pé ìlú náà fọkàn balẹ̀ kí ló wá parí ẹ̀. ولكن أكثر الناس لا يشكرون ولكن أكثر الناس لا يشكرون. àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò sí kí ni wọn ò dúpẹ́ ìdúpẹ́ tó fi dúpẹ́ ni pé ká ibi kẹ́hìn náà máa fi lọ́kàn balẹ̀ ẹ̀ wà mọ́ ọmọ wa lékewu tí ó fi dọ́kọ̀ ọmọ yín bẹ́ẹ̀ ṣe fìlú ní ọkàn balẹ̀ subhana rabbika. رب العزة عما يصفون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله صلاة وتسليما تحل بها عقدتي وتفرج بها قربتي وتمحو بها خطيئتي وتقضي بها حاجتي يا رب العالمين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ìkẹ́ Ọlọ́run ọlọ́mọba Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bàbá wa àfáàgbà rahimahullahu ta'ala Mawlana Sheikh Taj al-Adabi Ọlọ́run bá wa kẹ́ wọn àtàwọn ọmọ wọn àtàwọn òbí wọn àti gbogbo mọ̀lẹ́bí wọn tí bàbá Alhaji Àgbà máa ń bọ́ bàtà fún kí tí wọ́n ti wà níwájú Ọlọ́run a wà lágbolé ibi tí wọ́n bá ti sóre fún wọn tí wọ́n ti máa ń sọ fọ́mọ àtọmọ kéwú níbi wọ́n bá sì ti sàbúrú fún wọn tí wọ́n ti máa sọ pé ká tọrọ àforíjì fún wọn. gbogbo èyí tí àwọn àgbàlagbà ń ṣe lára Alhaji Àgbà aljaza'u min jinsil amal Ọlọ́run san Alhaji Àgbà lẹ́san ìmọ̀ orí àti ọpẹ́ dú fún àfa wọn lára àwa tá à ń jọmọ kéwú wọn. ilé bàbá àfa àgbà ọlọ́mọjọ dahoro láíláí ọlá al-Qur'an al-azim bàbá Alhaji Àgbà nínú ilé níbí ọlọ́mọsàbá wa kẹ́ wọn bàbá Alhaji Àgbà ẹlẹ́ẹ̀kejì bàbá Khalifa alákọ̀ọ́kọ́ nù ọlọ́mọba wa kẹ́ wọn bàbá Khalifa bàbá Alhaji Àgbà ẹlẹ́ẹ̀kẹta ọlọ́mọsàbá wa kẹ́ wọn bàbá Alhaji Àgbà ẹlẹ́ẹ̀kẹrin tí a jókòó ní àlùbáríkà wọn nítorí wọ́n jókòó yìí ọlọ́mọba yọ́nú sí wọn ọlá al-Qur'an al-azim la hawla wala quwwata illa billah gbogbo tí ń jẹ́ Alhaji Àgbà nínú ilé ń bí ọlọ́mọsàbá yọ́nú sí wọn ọlá amina amina amina. mo kí àwọn bàbá wa àgbà al-mudir ẹlẹ́kẹ̀ẹ́ bá ń wílẹ̀ kan sí wípé ẹkú rìn jò ní ọlọ́mọjú rẹ̀ yín láíláí ọlá al-Qur'an al-azim ọlá jẹ́ kan sọ̀sọ̀ ọlọ́run. mo kí àwọn alfa wa Dr. Sheikh Musa Abdullah al-Fulani ọlọ́mọsàjárí yín pẹ́ o. mo kí bàbá wa láti ìlú Minna Sheikh Abubakar Aláwìyé ọlọ́mọsàjárí yín pẹ́ al-Adabi ẹkúrin ọlọ́mọsàyín lẹ́sọ̀ lórí. alfa wa àgbà Sheikh Abdullah Al-Ummata mo kí wọn púpọ̀ ọlọ́mọsàbá dúpẹ́ fún yín o ọlá al-Qur'an al-azim. lábẹ́ bẹ́ẹ̀ ẹ̀rẹ́pẹ́ yọ̀ǹda fún mi àwọn ojú ńláńlá ní orí alfa wa àwọn senior wa ń lè kéwú ní àwọn afa wa Dábáníjà afa àwọn eléyìí mọ̀yàn náà dáadáa àwọn àtọ̀rọ̀ yìí wọ́n náà kíìsà sí wa lá ń lè kéwú a máa dúpẹ́ yóò bá Nabi Muhammad sẹ́rí ilé kí wà lájà bẹ̀ wọ́n ti mọ náà yẹn téèyàn lálùbáríkà téèyàn nílò dáfà lọ́nà téèyàn wá sí àfa àwọn dáfà lọ́nà bíi àìsí ifò ká sọ́wọ́ bẹ̀lẹ̀ ta sí tẹ́rì nǹkan mi lápò wa
aki alfa wa Dr. Abdulsalam Jimba wọ́n bẹ̀ ń kálẹ̀ àbí tó ẹ bá ń sọ fún wọn mo ti padà mẹ́ni kọ́kọ́ wí àmọ́ báàdù táwọn náà kọ́kọ́ fi hàn wálé mọ́lẹ̀ kéwù nù ayé kò tá lọ́kọ́kọ́ wí àmọ́ báàdù mọ̀dà sẹ́yìn wọn ara sẹ̀ mú lọ́jà ẹ̀yà ara káyọ̀ dèrò bá mo ti padà mọ́ o apadà sí bọ́lá ọmọdé ọtọ́ sí yìí o ọlá al-Qur'an al-Azim mo kí àwọn bàbá wa láti òkè kéré lọ́hùn Sheikh Abdul Latif Elewetu ọlọ́mọsàjẹ́ kárí yín pẹ́ lábẹ́ bẹ́ẹ̀ ń kí brọ́dà mi àfáà mi olórí gbogbo àwa ọmọ kéwú ní mọ̀síndá níbí Sheikh Abdullah onítòlótòló apàdà sí bọ́ọ̀lù ọmọdé ọtọ́ sí wọn ọlá al-Qur'an al-Azim la hawla wala quwwata illa billahi al-aliyyi al-azim. mo wá kí president àwa youth àbí Sheikh Abdullah Salman Al-Adabi ẹdí fi kíní kan kún kónú rẹ lè dùn kí n má fi kankan kún tó ó ní má fi kankan kún olùkàlájà bá gbé gbogbo ẹ ọlọmọdé máa padà sí ibú láíláí la hawla wala quwwata. bàbá wa al-mudir a máa ń gbọ́ lẹ́nu yín pé al-ba'iratu tadullu ala al-ba'ir bó sì lè wù kó rí egbò padà tọ̀ràn èyí tí máa ń sèmi lé mọ̀ lára alájà àgbà ni pé bíbí bẹ ẹlẹ́yà alájà bẹ abáṣẹ ń dẹ́rù bá àwọn ọmọ kéwú pẹ̀lú ẹ̀kọ́ kí ni ń dẹ́rù bá wa pẹ̀lú kátùmọ̀ lẹ́kọ̀ọ́ nìsínà ẹ rí i pé mu'allimun nasa bil khulq má pé mu'allimun nasi o tó ń bọ̀ wà torí mi tan kámẹ́rà mọ̀mọ́ tí mo wí o ń bọ̀ wà torí mi tan kámẹ́rà kò rí nǹkan níbi ìjókòó àbáwọn náà ni èmi wọn pé mi náà ráyè kámẹ́rà díẹ̀ wọ́n ní mu'allimun nasa bil khulq khayrun min mu'allimin nasa bil ilm ẹni tí ń fi ìwà tí fi ń kọ́ yẹn ní ìmọ̀ ó lóore jẹ́ ẹni tí ń lo ìmọ̀ lọ ìwà ni anabi muhammadu fáwọn sahaba bẹ́ẹ̀ yẹn bá sì níwà tí fi ń kọ́ yẹn ní kéwú ayéré tí rẹ̀ kọ́kọ́ tíra torí pé tó bá bẹ̀rẹ̀ sí ní kọ́ kò ní parí ẹ̀ tí ì lọ ikú ni ó parí rẹ̀ lórí iṣẹ́ tó bá bẹ̀rẹ̀ mo fẹ́ mọ̀ kọ́ tíra bímọ mi ṣe tó kò ní parí nǹkan kan tí èkú ní ọjà nẹ́bí ńlá kọ́lẹ̀ ní ó jẹ́ kí sàábé kankan ńlá kọ́lẹ̀ gbogbo ẹni mọ́ bá pọ̀ lára rẹ̀ kì í kọ́ tíra èèyàn ni wọ́n mọ̀ kọ́ wọ́n mọ̀ wá fi àwọn ọmọ tó kọ́ wọ́n mọ̀ wá tàn kíkà bó lẹ́yìn ṣe rí bí alùbáríkà alájà bá ti pọ̀ débi pé tẹ́yìn bá ti gbá máìkì mi wọ́n ti mọ bí ó ti kéwú àwọn Alhaji Kamaru ni wọ́n ti mọ̀ kò ní di kí lárúbáwá wá pọ̀ làwọn lárúbáwá tí ọ̀rá sẹ̀mú lọ́jà lárúbáwá tí ó sọ yẹn di mùsùlùmí àwọn kéwú tí mọ̀ ń sọ yẹn di mùmínì tí ó sọ yẹn di mùsùlùmí tọ́lọ́hun ó bí ọ pé ta lọ kọ́ ń kéwú láyé lágbájá ni wọ́n wá torí rẹ̀ sọ̀rọ̀ náà dọ́mọ àlìjẹ́nà kìí sẹ́ni tó ọkọ́ ń kéwú tọ́lá sẹ́ni tó ọkọ́ ní o lẹ́jọ́ tó rò lórí ẹ̀ ṣe báyìí ẹ rí i pé alfa wa tọkọ mọ̀kámẹ́ta rírí nígbà tí ń tọrọ ó ní ọlọ́wọ́ bá má jẹ́ kí á rí àpadà sí ibú bí mo ti bá àtẹnu wa mo ti bá à ẹni tá tẹ̀lé àtẹni tí ó tẹ̀lé wa èyàn mọ́ sórí ibú bẹ́ẹ̀ ń gbà mí. bàbá wa barista mo gbádùn ọ̀rọ̀ yín púpọ̀ aburú díẹ̀ fa wàláhì aburú díẹ̀ àmọ́ ọmọ Alhaji àgbà kò sí ẹni tá lè bú fúrọ̀ ya láyà rẹ̀ tábánikà ló kọ́ tá ń jẹ́ àmọ́ ọmọ àlè àfáàrí ṣe báyìí bàbá yín ṣe báyìí tá ni wọ́n fẹ́ fi jọ káwọn bá mi kí n tan kámẹ́rà ní ìsìnkú bóyá láyà yẹn mòdìrò ó chaàtì mi pé àyà dìlítì ẹ̀ lóbi dájú pé tẹ bá rí fídíò mi ẹ̀ di pé kèé pẹ́ tí fi máa ń dìlítì ẹ̀ yìí máa ń gba kọ́ọ̀lù láti lè ní àwọn ìpadà tí wọ́n fẹ́ change number kẹ̀yẹ́dẹ́ kọ́ mọ̀ lóbi 5 hours ká tó mọ̀ dìlítì ẹ̀ kọ́kọ́ ló fà káwọn bíi 10,000 kọ́kọ́ wò náà ní àwa dìlítì ẹ̀ ṣe báyìí. bàbá wa Alhaji àgbà ẹlẹ́kẹ̀ẹ́ bá ń sọ pé rahimahullah ọmọ àtọrọ bí ni wọ́n sẹ́rí kéèyàn sí ara yé dájú kéèyàn sí ara ọ̀run lọ gbogbo ẹni tó sọ̀tàn bàbá Alhaji àgbà yìí láyé dá wọ́n ti kú o wọ́n ti kú o ò lè wọ àlìjẹ́nnà lórí pé ò tí ì túbá wọ́n fi kú má wàá túbá lọ́dọ̀ àwọn ọmọ tọ́ra wàá kọ́ lọ́sẹ̀ tó bá fẹ́ tọrọ àforíjìn a lè ràn án lọ́wọ́ ibi tó ti pàdé wọn poison náà ni poison kàn mú mọ́ lọ so
àmọ́tò ọlọ́run àbíọ́ ó gbà bàbá wa gbà ọlọ́run bàbá Alhaji àgbà ọlọ́run sábà kẹ́ wọn nínú kí ó ta kí lọ́dọ̀ Alhaji àgbà kò sẹ́ni tí ọ̀tọ́ sàdúrà kúlù Allahu mẹ́ta alákè nìsín ó ti yé mi sẹ́ ó ti yé mi yẹn àyíbá dàbí yàlè mi náà àbí nígbà tí ó sàmù mọ́lánú àlámọ̀rí mi àbí bisimilahi mẹ́ta kúlù Allahu mẹ́ta bàbá wa Alhaji àgbà tí wọ́n lọ bá bàbá wa Alhaji àwọn bàbá wa Alhaji àgbà ọlọ́run wa bí afánú rẹ̀ fi bí ọ́ ọlọ́run sábà yọ́nú sí wọn o wọ́n láàjọ́ tí ọmọ àfáàgbà fi bíbí wọn dùn Alhaji àgbà nú pé ọlọ́run sì bùn yín lọ́mọ ọlọ́run ṣe tó wù àǹtí mi ni ọlọ́run sì bùn lọ́mọ wọ́n láàjọ́ tí wọ́n sọ bẹ́ẹ̀ ọlọ́run sábà fi kẹ́ wọn wọ́n láàjọ́ tí wọ́n bí wọn ọlọ́run bá fi kẹ́ wọn wọ́n láàjọ́ tí wọ́n jáde ọlọ́run bá fi kẹ́ wọn bisimilahi kul wallahu mẹ́ta bisimilahi rahman rahim kul wallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad bisimilahi rahman rahim kul wallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad bisimilahi rahman rahim kul wallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad àmín àwọn bàbá wí dàgbà kọjá àdúà bàbá Alhaji àgbà ti sìn ẹlẹ́kẹ̀ẹ́ bá ń wí dáadáa ẹjọ́ pé mẹ́ta Sheikh ẹlẹ́kẹ̀ẹ́ mẹ́ bí nígbà tẹ́wà ní mo rí mi bàbá mi ní ń kókọ rẹ̀ yìí o bí wà ní àárẹ̀ abúlé ìdí ń kókọ khalifa yìí bàbá mi ní ń kókọ rẹ̀ yìí o Sheikh Muhammad Mustafa Muhammad Kamaluddin Muhammad Habibullah Musa ẹ̀rìkì mímú bẹ̀rẹ̀ gbogbo kan Muhammad Mustafa Muhammad Kamaluddin Muhammad Habibullah èyí tó parí tẹ́mi wá mímú kí ọwá jẹ́ Musa àbí ọlọ́mọsá jáde wọn pẹ́ ọlọ́mọ má fi àpadà sí ibú kan àláfíà wọn má fi àpadà sí ibú kan ìmọ̀ wọn má fi àpadà sí ibú kan karama wọn wọlá àwọn tó bí wọn wọlá àwọn tó ní wọn wọlá àwọn tó tọ́ wọn al-Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لقبوا الدعاء ومين لي جزاكم الله خير جزاء ولن بعد سنين لسنوريو ولن بعد فين سبحان ربك وسلام على المرسلين walhamdulillahi rabbil alamin. Nǹkan tó yẹ kàn yàtọ̀ nínú jòkó yìí ni pé sáfúwájú ìyàwó tá a mọ̀ pé ó yẹ ká change position wa ó dà bẹ́ẹ̀.